We're talking about 15 of these vehicles fully equipped with high-grade military weapon. Báwo ni ó ṣe dọ́wọ́ wọn? Ta ló ń supply wọn? Níbo ló ti rí? Ṣé bá ṣe máa dákẹ́ ni? Nítorí pé a fẹ́ upset àwọn tí a fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, àbí torí pé àwa tí a wà ní diaspora, we are thousands of miles away from our people, even though majority of us have family back home. What do we do? +447404405917 +447404405917. A dẹ̀ sọ pé ẹnìkan tí ó sì ní ìbẹ̀rù lẹ́ẹ̀mí àwọn Fúlàní, òun náà ni